iléeṣẹ́ wa mo kí yín o ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́ o ẹ káàsán etí tẹ́ fi ń gbọ́ wa mà nídìí bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò ní fọ́ láṣẹdùà ẹ ò ní ronú gbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ọmọ Yorùbá egbìnrin ọ̀tẹ̀ rèé bá a ṣe ń paná ìkan nìkan tó ń rúgbé abẹ́ àgbà wá ǹjẹ́ ẹ ti gbọ́ mo ní gbé yín débẹ̀ ni o àwọn Yorùbá Mùsùlùmí ni o wọ́n tún ti gbé wàhálà àwọn dé ó tún ti zẹ̀ o bẹ́ẹ̀ ni o pàlàpàlà ṣe wọ́n pé Sultan Sokoto là ń sọ pé kó káì kó má ṣerú ẹ̀ kó má gbé sàríà lọ wálẹ̀ Yorùbá ǹjẹ́ ẹ gbọ́ pé àwọn Yorùbá Muslim àwọn kan ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá Tinubu wípé kó dá sẹ̀ríà kọ́ọ̀tì ìyẹn ti South West tí kò ní jẹ́ tàwùsá ó dá sílẹ̀ nílẹ̀ Yorùbá ó ṣọ̀kẹ́ mi náà àwọn olórí ibú mùsùlùmí kankan wọ́n ti jáde o wọ́n ti rọ bàbá Tinubu wípé kó dákun kó gbé sàríà lọ títí Yorùbá kó gbé fún wọn kó dá sí kóòtù kó dá títí wọn sílẹ̀ lọ́tọ̀ àwọn mùsùlùmí kan wọ́n rọ ìjọba Nàìjíríà àti gbogbo àwọn tó wà ní ipò agbára àtàṣẹ wípé kí wọ́n gbà kí mùsùlùmí kí ó gbé God given and constitution right wọn ìyẹn Sharia law sílẹ̀ ní Yorùbá. The group concerned Yoruba Muslim scholars in Nigeria and Supreme Court fún Sharia nílẹ̀ Yorùbá wọ́n sọ wípé State of the Nation in Ibadan níbẹ̀ ló ti sọ̀rọ̀ wọ́n ní àwọn fẹ́ kí ìjọba dá Sharia kọ́ọ̀tì wọ́n ní sílẹ̀ fún àwọn náà nílẹ̀ Yorùbá ta ló sọ eléyìí di mímọ̀ Sheikh Abdulrasheed Adiatulahi ìdíkudì ló ń dì yín sá o bẹ́ẹ̀ ni ìdíkudì ló ń dì yín ó ní the President of Supreme Council for Sharia in Nigeria ó ní Sharia law ó wà fáwọn mùsùlùmí nìkan ni o láti fi lè kọ̀rẹ́ẹ̀tì àwọn ìwà kankan láì ṣẹranko ẹranko ni mo mọ̀ tó máa ṣe nǹkan tó dáa tá a máa lù ní gbogbo ẹ̀ ṣó dìgbà tó bá tó gé gbogbo apá ayé mùsùlùmí mi ṣe ẹ̀gbọ́n ni à ń jèkúrú kó tán wáyé wèrè yìí tún gbọ́ owó ẹ̀ nínú sọ àwo bẹ́ẹ̀ ni o ó ní ṣẹ́ẹ̀rí tó bá ti establish ẹ̀ ó ní kò ṣe pé láti fi ba nǹkan jẹ́ bí kò ṣe láti fi kọ̀rẹ́ẹ̀tì kọ́ ní Sharia law yìí kò dé ọ̀dọ̀ àwọn tí kì í ṣe mùsùlùmí bẹ́ẹ̀ àwọn tí kì í ṣe mùsùlùmí lè rí pé wọ́n gé apá ẹnìkejì wọn kí wọ́n wá lajúlẹ̀ kọ́ máa wò kọ́ máa níwẹ̀ẹ́ kì í ṣe ẹ̀sìn àwọn àbí bẹ́ẹ̀ kọ́ they play my fans. Mr. Adiyatu sọ wípé Yorùbá Muslim wọ́n ní àwọn ò ní jà pẹ̀lú anybody o àwọn ò ní kí oníkálukú má gbé òfin tiẹ̀ jáde wọ́n ní ṣùgbọ́n òfin táwọn gbé jáde rèé o òfin táwọn gbé jáde ni wọ́n ní lóòótọ́ gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n ti kóra wọn jọ bẹ́ẹ̀ ni o wọ́n ti kóra wọn jọ láti tako Sharia law nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ṣùgbọ́n àwọn Yorùbá àwọn genuine Yorùbá Muslim so àwọn tó kù fake Yorùbá Muslim ni wọ́n mo tún fọ́ o so wọ́n tún ní fake Yorùbá Muslim wọ́n ní àwọn genuine Yorùbá Muslim mostly populated in South West eléyìí ibùkọ̀ lẹ́nu tó sọ orúkọ yìí torí ní South West tá à ń pariwo pé a ò fẹ́ òfin kan ní wèrè yìí tún sọ pé àwọn kan jẹ́ ní Yorùbá Muslim wọ́n demand fún establishment of Sharia court wípé kó wà nílẹ̀ Yorùbá ṣé lórí ìbú làwọn ará bíi ni pẹ̀lú gbogbo bá a ṣe ń pariwo wípé a ò fẹ́ ẹ̀yin tún sọ pé kó gbé Sharia court wá sílẹ̀ Yorùbá ẹ ò ronú o ẹ ò ronú rárá bá làákàyè bẹ́ẹ̀ ni kò sí ronú fún yín torí tó bá jẹ́ pé ronú wà ní ẹ ti mọ̀ wípé kíní yìí abẹ́yìn ẹ̀sìn tán gbé wọnú ilẹ̀ Yorùbá kọ́ ni ẹ̀yin náà máa ń claim wọ́n ní ṣé ẹ rí the public needed to be educated on Sharia court wọ́n ní kọ́ pé wọ́n kọ́kọ́ sí tí wọ́n dáhùn ní o kí wọ́n ṣàlàyé bí Sharia court ṣe jẹ́ fún wọn wípé
kò ṣe pé bóyá ó wá gé wọn lápá, ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ gé wọn lápá náà wọ́n á lẹ̀ bẹ́ẹ̀ náà ni. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn jágbọ́n táwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ nìkan ní Sultan Sokoto ogun ẹ̀ ti mú wọn o, ó ti mú wọn díẹ̀díẹ̀ débi pé ó ti fẹ́ fi ṣẹ̀ríà lọ pín ilẹ̀ Yorùbá. Àwọn kan ti ń sọ pé àwọn fẹ́, àwọn kan ti ń sọ pé àwọn ò fẹ́. Bàbá Tinubu ẹ má gbọ́ sí wọn lẹ́nu o. Nǹkan ní kò ń ṣe iṣẹ́ bàbá Tinubu o, nítorí pé àwọn eléyìí gan ara àwọn ẹranko ilẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ ni o, for the fact that Nigeria nation still remains secular state. Bẹ́ẹ̀ ni o, our leaders is all tired of all government should reform from tearing Nigeria apart at the expenses of religions. Battery ìjà ẹ̀sìn ìkan àwọn kan ní Mùsùlùmí sì tún sọ pé kò kan àwọn kan pẹ̀lú àwọn kan pé tiwọn ni pé kọ́ṣà ti dá òfin ṣẹ̀ríà sílẹ̀ pálapàla. Ṣé Nàìjíríà ṣe orílẹ̀-èdè tó jẹ́ pé oríṣiríṣi òfin ló operate, different type of law ló ń gbé jáde, níbi tó jẹ́ pé àwọn Mùsùlùmí kan wọ́n sọ pé àwọn ò fẹ́ ṣàríà law. Ọ̀kan ní will Muslim allow for establishment of customary court in the north? Ṣé àwọn Mùsùlùmí ilẹ̀ north ṣé wọ́n lè gba customary court títí ilẹ̀ Yorùbá ní north? Ẹ̀yin Yorùbá ẹ jẹ́ á ronú torí ẹ̀sìn ẹlẹ́sìn là ń gbé sórí. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn ẹlẹ́sìn là ń gbé sórí. Ẹ̀yin náà ẹ wo gbogbo ẹ̀ wá rọlùra wọn, wáì tí àwọn èèyàn ṣe báyìí. Kí ni ìyàtọ̀ nínú Christianity àti Mùsùlùmí? Ṣèbí Ọlọ́run kan náà là ń sìn, ṣé bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe wá le ni? Ṣé bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe le ni tó fi wá jẹ́ wípé bí kòkòkò ṣáá ni? Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ rántí pé ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ó wà lọ́wọ́ yín o. Before God ẹ máa jíyìn nǹkan tẹ́ fi ilé ayé ṣe. Ṣé rándanrandan tẹ́ fẹ́ lọ jíyìn náà rèé? Ká ló sọ fún wèrè pé Yorùbá nílò ṣẹ̀ríà court? Àwọn wo leléyìí tó jẹ́ pé wọ́n ò wọ́n tún gbé àwọn eléyìí náà dìde ni o láti fi lè báyé Yorùbá jẹ́, torí bẹ́ẹ̀ ni this could be the end of Yorùbá. Eléyìí gan ó lè pín Yorùbá tán. Bẹ́ẹ̀ ni, nítorí àwọn kan á máa bomi sí, àwọn kan á máa wú ti gbòǹgbò. Ẹ yá mi bàbá mi bá mi share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. La fẹ́ sọ pé a máa bẹ ọ̀bẹ ẹni bẹ iṣu, àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá máa láwọn ní dé, òun máa láwọn máa ní dé bá. God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè tèmi o. Ó dàbọ̀.